nígbà tí wọ́n ní òsì gbogbo tẹ̀ ká lẹ̀ labi ní pé ó súnmọ́ lè jẹ́ nínú báwo. nígbà tí ní gbogbo tẹ̀ ká nígbà tí ẹ ní òsì ń lọ ni. àwọn tí wọ́n wá rí tán lọ lè ra ewé àtegbò bó ń ti wọn. sẹ́rí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ oògùn ṣíṣe. wọ́n ti ń jà sí látẹ̀kẹ́. tí wọ́n ti ń jà sí èmi ní kí n fi tọ́pìkì wọn dígbà mi tẹ́lẹ̀ ni àwọn tó ní làákàyè ò tó nǹkan láyé. àwọn ẹlòmíì ìjáde ti wà ní làákàyè rẹ̀. yé n sọ kíní kan fún ẹ. sẹ́rí gbogbo program tá a máa ṣe ní mídíà yìí gbogbo àwọn tó máa ń wà mídíà tá a bá dá àwọn tí ń wò wá sí 100 máa gbọ́ àfa tá a bá dá àwọn tí ń wò wá sí 100 ó ti yé èèyàn 70 ní onílàkàyè èèyàn 30 ló nílàkàyè èèyàn ọgbọ̀n tó fi mọ̀ pé àwọn tí ó ní àgbàbíyà àwọn tí wọ́n ń wò wá ọgbọ́ àgbàbíyà ni ò sí nílàkàyè àwọn ńlàkàyè tí wọ́n wà ń bẹ̀ ibi tó ti dá wọn mọ̀ ibi kọ́mẹ́ǹtì ó ti àwọn tó bá ní bá ń ṣe masha Allah kìnnìkan máa ń ṣàdúrà tán ṣe gbẹ àwọn làákà yìí ní tá à ń wí òun yé wọn wọ́n gbọ́rọ̀ wáyé wọn understand tó aláwọn ṣe ń pé ọba ń sọ̀rọ̀ ọrú wọn máa sọ̀rọ̀ ọrú ọgbọ́ àgbọ́yé à ń sọ̀rọ̀ ọba àlọ́ni ó ti yé báwọn òun lè sọ̀rọ̀ oko báwo ló ti jọra wọn ní tá à ń sọ ń bẹ̀ ni wípé kéèyàn má tí ì mọ ìyàtọ̀ ìsìn ń pè rẹ̀ ní mùsùlùmí agbọ́ ti ẹlẹ́bọ olóòṣà tó wọn mọ̀ ìyàtọ̀ kò mọ alfarku bayna dawa wa shirk mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ mọ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin àdàwáú wa shirk wa sihiru ọ̀tọ̀ ní sihiru ọ̀tọ̀ ní dawa ọ̀tọ̀ ní shiriku. Kazim ayakumullah ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta yìí àdáwáwó ọ̀tọ̀ àṣírú ọ̀tọ̀ àṣíríkù ọ̀tọ̀ àṣíhírù àti ṣíríkù lọ́lọ́run ọ̀fẹ́ àdáwáhù ọlọ́run fẹ́ ìsìláàmù báyìí gbàdáwá jẹ́ ààrẹ rí fún yóò dà fún ọ ìtàn pè ní dàwá oògùn ní ń jẹ́ bẹ́ẹ̀ kí mo pè ọya tún pè lẹ́ẹ̀kan sí tún wí lẹ́ẹ̀kan sí oògùn ní ń jẹ́ dàwá ogun. Ànábì wa ní lábàásà bí dàwá wà lábàásà bí rúkọ̀ máa lam yẹkùn fi àṣírkù. Ànábì ní kò sí pírọ́blẹ́mù pẹ̀lú tí ń jẹ́ ogun kò sí pírọ́blẹ́mù pẹ̀lú kásẹ̀ rúkìá tí ó bá ti sí ẹbọ ń bẹ ló fi mọ̀ pé difference between àdàwá wà ṣírkù wà síhìrù. Sihiru ntiẹ Olúwa lọ́nà va eléyìí wọn fúnra rẹ̀ pé wàlá yóò fòlé o ṣáírú rí dàwáwù òun ni wọ́n ń pè ọ́ndà rẹ̀ ní ṣèfáwù wa tolúwa gbígbé yakhruju min butuni asharabun mukhtalifan anwaa'uhu fi shifa'un linnas Ọlọ́run júwe oògùn fún wa nù. Masha Allah. Ó júwe oògùn fún wa látara oyin pé kárí oògùn ìwòsàn wa ká lọ wò ó lára oyin Ọlọ́run kọ́ wa nẹ́kàlí ọ̀nà kàlíẹ̀ fún wa anakilunu minal Qur'an adakilu minal Qur'an هذا آية هذه اللي هي نص صريح من القرآن كسنتين يعني سأولا رلوبي كان وتيباو كسنشبو أككانو understand there wípé lára oyin ariwo sanbẹ nítorí wàá fi lè júwe fún wa pé wòsàn bẹ lára oyin gbogbo ntọ́da yòókù náà ni wòsàn bẹ ń bẹ wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahu. So ntí mo kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ ní sẹ́ńtórí àwọn tí ò yé ó dì mọ́ sọ́lẹ̀ kan pé wọ́n sọ́mù àwọn tí máa ń wò wá lórí mídíà ẹ̀ní làákàyè làákàyè tí fi wo àwọn kọ̀mẹ́díà lọ́fẹ̀ẹ́ máa fi wo ọ̀rọ̀ lọ́hùn. Ó sì yàtọ̀ síra wọn. Ó yàtọ̀ ibi tó ti mọ̀ pé yàtọ̀ ń bẹ ni pé gbogbo wọn nísìnyí kẹ́ni kó dé nísìnyí wọn máa ka Al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim hal ata alal insani hinun minad kọ́ máa ka Al-Qur'ani kọ́ wá kà á bẹ̀ láàrin wákàtí kan kọ́ sá máa kà á lọ ọmọ gbádùn rẹ̀ èèyàn tí ó báwọn yẹn bá ti ń wọlé wọ́n sì máa jáde padà wọ́n ní tó wá jẹ́ rò pé bóyá gbọ́dọ̀ kan ìjọ òwì ni pé àwọn rò pé àwọn gbọ́dọ̀ kan gidi ni yóò máa stroll lókè yóò máa stroll ẹ lọ ni tó bá ti wo bí wọ́n ti kọ́ kà bí mẹ́ta yóò máa stroll ẹ lọ ni àyè bẹ́ẹ̀ kọ́ ni ìwọ jí wọ́n rọ̀ màá kan kó gbé ọyàn lọ́wọ́
wo iye àwọn tí ó já wọlé. Allahu Akbar. làákàyè ni ò ṣiṣẹ́. Allahu Akbar. Because làákàyè gbọ́dọ̀ sọ fún wípé ntí ẹni yìí ń kà yí ọ̀rọ̀ Ọlọ́run ni bóun bá tẹ́tí gbọ́ yóò ṣiṣẹ́ nu ayé òun. Allah. ọyàn tóun gbé lọ́wọ́ yìí ojú òun lórí ẹnu òun ò lè kàn. ó tún máa gbẹ̀sẹ̀. ẹnu rẹ̀ ò sì lè kàn. La ilaha illa. ọmọ tó wọn kàn máa gbowó lọ́wọ́ rẹ ni. yóò wọ́n kó bọ̀ lọ. a ní ẹsẹ̀ ń di owó mọ́tò ẹsẹ̀ ń di owó fúláìtì ẹsẹ̀ ń di owó kínní kò ní wá. èyí ṣe tó fẹ́ kan fi yín lẹ́ẹ̀kọ́ lọ bí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ṣe àǹfààní fún ọ láyé làákàyè ò ní darí wọn lọ́bẹ̀ ní tó fi mọ̀ pé làákàyè àwọn tí ń wò wá àwọn tí làákàyè wọn ń ṣe déédéé tọ́lọ́hun ó ti wá wọn ò tó nǹkan aláìní làákàyè lọ́pọ̀. Allah. ọgbọ́ yé. àdáwà oògùn. àṣehẹ̀rù. idán. níta ń pè ń sehiru gbogbo ẹni ọba ti lóògùn tó lè fi ṣàbúrú fún yàn lọ́wọ́ síhìrù lónìí níta ń pè ní sehiru nu wàlá ìṣòlì wùzáìrù àìsù àtá kẹ́nìkan á tún pé Ọlọ́run ní gbogbo ológun ní sẹ́rí rárá o ìtúkùtù ló tú. understand Ọlọ́run. láyò wòlé wùsáhìrù àìsù àtá gbogbo ẹni ọba ti ní agbára abú lọ́wọ́ tí ń fi ń ba nǹkan jẹ́ tí ń fi ń tako agbára Ọlọ́run tí ń fi ń challenge Ọlọ́run ọgbọ́n wọ́n ń ṣe tàhádíyà fún àwọn ànábì Ọlọ́run wọ́n challenge ẹ̀ pé ọ̀yà amágbára tiẹ̀ wá agbára tiwa rèé lọ́lọ́run fi ńlá ìfọlẹ́ òṣùwàhìrò àìsàn àtà gbogbo bí olóró ọlọ́sùn ẹlẹ́bọ̀ àwọn yìí tí wọ́n ní nǹkan bú lọ́wọ́ gbogbo bá a ti ń sọ yìí nísìnyí wọ́n ti máa ṣáàgbó nǹkan bú Ọlọ́run láyò fèlè wọn ò ní jèrè gbogbo bí wọ́n bá dé. àgùn láàrin wọn ẹni tí ó sóògùn àtẹni tí ó ń jẹ́ àsáhírù àtúndàwà àtẹwé àtẹgbò ni wọ́n jọ lò kí wá ní àtàfi dáàmà yìí pé eléyìí ó ń dà wá ni. Ọlọ́run jọ ní àlùbáríkà eléyìí ó ń sírù ni. ó ṣe àlùbáríkà gbogbo ẹ̀ lágbọ́dọ̀ yàn pẹ̀lú mímọ́. n tó fi mọ̀ yàtọ̀ rẹ̀ ni wípé ẹni ewé kan náà wọ́n jọ lò àwọn àlà kan náà ni irinṣẹ́ kan náà wọ́n lò àwọn àdáàtù kan náà làdáàtù wọn ó ti yé wa wọn. náà àwọn àdáwàtù tí wọ́n tò kalẹ̀ ẹni wọ́n fẹ́ ṣe síhírù ká tu wípé ẹni wọ́n fẹ́ ṣe oògùn ká tọ́fẹ́ rán àlìjànú sí yàn àbọ̀fẹ́ rán àṣàṣì sí yàn àbọ̀fẹ́ ta yàn lọ́fà àbọ̀fẹ́ ṣe ata gbogbo àwọn nǹkan burúkú táwọn tó wọ́n máa ń lẹ́ni ẹni wọ́n bá fẹ́ ṣe ẹni wọ́n bá ṣe yìí wọn náà ń pè síhírù ewé àti gbò àwọn nǹkan yìí náà lòun náà lò èròjà yìí náà lòun náà lò àmọ́ yóò mọ tí ó fi kọ ojú rẹ̀ pé tá a bá mú ewé àtẹlẹ́ yìí wọn ọ̀rẹ́ àwọn méjì ọ̀rẹ́ ọ̀tá ni wọ́n bá ti papọ̀ wọn ò ní bí ntọ́ da yóò wá nà sí ẹnìkan tó fẹ́ bá tiẹ̀ jẹ́. yóò wá dà ní rẹ̀ àtọ̀rẹ́ àtọkọ àtìyàwó yóò wá dà ní wọn. yóò wá dà wọn torí kó fẹ́ ṣe ẹnìkan níka yóò wá nà wọn ní ọkọ àtìyàwó yìí wọn fẹ́ tú àwọn méjì ká àwọn ewé yìí náà wọn ọ̀rẹ́ tó ti gẹ́tì ẹni tó ṣe òun síhírù nù òun lọ́lọ́run ní òun ní jèrè àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀. ṣé wàá rí dàwáwù ẹni tí wọ́n bá wá nà sí tó bá nà síhírù sí mo fẹ́ kẹ́ understand àbá yìí so òun gbé dáadáa wọn gbọ́ síhírù nù tó fi ṣàṣìyàn dàwáwù lèyí tí ìgbà ẹni wọ́n ṣàṣì tí wọ́n bẹ lérí àárẹ̀ tí ò lè dìde wọ́n wá gbé dọ́dọ̀ ẹnìkan wọ́n wá ní ṣé ọfà ni tó bá ti lo kínní ewé àti gbòlòhún náà papọ̀ ọjọ́ gbẹ̀mọ́ra wọn tó bá lo kínní ọfà wọn jáde kúrò lára rẹ̀ ẹni tó fún ní nǹkan tó fà wọn fi kúrò lára rẹ̀ wọn dàwáwù lòun òun lológun la ń pè ní ológun. ẹni tó tàyàn lọ́fà òun ni àsáhírù. òun ni sáhírù. ẹni tó wá gbàyàn lẹ̀ tó túlẹ̀ òun ni mùdáwí. Allahu akbaru. alẹ́bí dàwáhù. ẹni tó wò sàn tó fún ológun tí ó wò sàn. so àtàdáwí ká wá sí ká ní ní tá a fi wòyàn sàn òun làwa ń pè lológun lọ́dọ̀ tí wọ́n yà yìí kì í sàwọn oníkà àtẹ̀bọ. ó dà pé gbólóhùn ẹnu bẹ́ẹ̀ni torí wípé àwọn tọ̀hún tán bá pa gbogbo ẹ̀kọ́ tán fẹ́ fi ṣe sírù tó yẹ sàbúrú wọ́n ẹ̀sẹ̀ lọ lè gbé fún ẹbọ wọn àbí kí wọ́n rán Ṣàngó àbí kí wọ́n rán àwọn nǹkan kan tí wọ́n fi ń ṣe àmẹ́ni tó fẹ́ wo ń tọ̀hún sàn píọ̀ lòun ò ní lọ́wọ́ kò ní ní nǹkan àwọn nǹkan mùsíbà kò ní ní lọ́wọ́ náà ibẹ̀ láti wá lọ àwọn méjì náà wọ́n jọ wá fẹ́ lo ewé àtegbò ìdínú tá a fi rí ọjà tí wọ́n ti ń ta ewé àtegbò ńlọrin ìdínú tá a fi rí ọjà tí wọ́n ti ń ta àwọn nǹkan tí wọ́n ń lò ó fi ṣe ìwòsàn a sì ní àwọn ológun ńlọrin eléyìí a fẹ́ sọ fún àwọn ológun tí ń bẹ ńlọrin ìjọ tá a ti gbọ́njú bá wípé àwọn ológun bẹ ńlọrin ni àmọ́ gbogbo náà lọ jímọ̀ wọ́n sì lọ mọ́sálásí mùsùlùmí ni wọ́n. wọ́n sì kírun wọ́n kásámú. bẹ́ẹ̀ ni wọ́n lọ ájì wọ́n lọ jímọ̀ wọ́n kásámú gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe oògùn iṣẹ́ oògùn ni wọ́n sì ń ṣe àwọn èèyàn wá dọ̀ wọn láti wá gba ìtọ́jú ìwòsàn
ẹni ó bá rẹ̀ ẹni ó ní stroke ẹni erí ń fọ́ ẹni ó ya wèrè alẹ́ni tí ń tọ́jú rẹ̀ ẹni ojú ń dùn alẹ́ni tí ń tọ́jú rẹ̀ ẹni inú run alẹ́ni tí ń tọ́jú rẹ̀ gbogbo àìsàn la ní àwọn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ nílọrin tí wọ́n jẹ́ ológun wọ́n sì ní mítíìnì wọ́n lẹ́gbẹ́ kọ́dà wọ́n ní ọba ọba ológun bẹ wọ́n sì lọ́lọ́pàá ọlọ́pàá ológun bẹ gbogbo ẹ̀ ń bẹ ńlọrin àfẹ́ kí wọ́n dà wá pọ̀ ẹ̀dọ̀n ọgbọ́ ká má dà wá pọ̀ ẹ má kó wa pọ̀ àfẹ́ kọ́ dà wá pọ̀ àfẹ́ bẹ́ẹ̀ abá ni àwọn òsì bá kí bàbá ọba lọ́ni bàbá ọba jẹ́ ẹ̀ta rahimahullah ọgbọ́ bàbá ọba jẹ́ ẹ̀ta bàbá ọba àná bàbá ọba tòní ó ti yé wọn àwọn yìí ń abá wọn agbẹ́jú bá wọn lórí wípé àwọn yìí ń bẹ ńlẹ̀ ni wọn ò sì sọ pé a sì bá gbogbo àwọn àfa bàbá ṣé kàmáàlì ń bẹ abábọ̀ àgbàjì ọgbọ́ abá gbogbo wọn bẹ́ẹ̀ mọ̀lánà ṣe kàdá mú ń bẹ abá wọn bẹ́ẹ̀ ààrẹ nìkan tó sọ wípé gbogbo ológun tí ń bẹ ńlọrin ẹkú ńlọrin fún wa Ìlọrin òwí bẹ́ẹ̀ àbí ká kílíà rẹ̀ wọ́n fẹ́ dà á pọ̀ ká yanjú ẹ̀ láwọn kí ní bára jí ọjí ọ̀hún wọ́n fẹ́ dà á pọ̀ wọ̀ àbí ká yàn án gbogbo bí ẹlẹ́bọ bá wà láyé wọn è nìtì ọwájú olóòsà kọ́dà bá lóun wọṣọ tó nìtì yóò lóorùn tó fi dáàmà pé eléyìí ẹlẹ́bọ eléyìí ó ti yé àwọn yíhun tí wọ́n jẹ́ olóògùn tí wọ́n ní oògùn tí wọ́n fi ń ṣe ìwòsàn àwọn èèyàn táwọn èèyàn ń dọ́dọ̀ wọn irú ọmọ kan ọmọ ọlọ́run bá wa kí ọmọ náà ìṣẹ̀ṣẹ̀ ń gbọ́ láàárọ̀ ìfọ́n máa ń kú ni máa ń gbọ́ láàárọ̀ ọmọ kan tí máa wá sí jákèmá mẹ́wọ̀n ọmọ àwọn máa ṣubú báyìí ọmọ náà kéwú dáadáa mọ́lé wọn ọmọ náà kéwú dáadáa yìí máa rí mbẹ̀wọ̀n tí máa sábà wá jákèmẹ́lì ó ti yé kíní kan bíi wárápá òun ni wọ́n ń ṣe wọ́n fi ṣe é ni tọrọ ma ń sọ ńjọ́ kan fún mi pé wọ́n fi ṣe òun ni ó lóun lọ lé kéwù kódò òun ma kéwù ó wá bẹ̀rẹ̀ sí kéwù fún mi la ilaha illallah ni wọ́n bẹ̀rẹ̀ sí ń fa ayá ń ṣe mú àwọn àdìsí wa ń ṣe mú nǹkan báyìí wa níjọ́ náà àwọn tó wà mẹ́jọ́ náà ń sunkún ni ó ní wọ́n fi ṣe òun ni ó ní kó òun ò rí báyìí tẹ́lẹ̀ wọn ò bí òun ma ó ní gbogbo bí àwọn dé wọn ní káwọn lè tẹ̀sẹ̀ lébọ̀ sọ àwọn pé ọ̀rọ̀ ti dé lẹ́nu ayébẹ̀kọ́ ni ẹni tí àwọn ológun jòkó tìǹù àwọn síhìrù ni wọ́n ṣe àwọn ológun ni wọ́n wá fẹ́ wò Allah wọ́n wá gbìyànjú ọlọ́run ọ̀kadà ara gbìyànjú náà èmi dé kí la fẹ́ lómi àbá àárọ̀ yìí ni wọ́n ń gbọ́ láàárọ̀ yìí ipe ọmọ náà wọ́n lọ padà wọ́n lọ wá oró rẹ̀ pín oró pín subhanallah pé kí lóun wá ń ṣe láyé nítorí lóun wọn jẹ́ náà wọn òjò wọn jẹ́ yìí ogun tó wọn dá náà wọn òjò wọn dá yìí wọ́n kàn fi wọ́n sẹ̀sìn kínní òun wá jẹ́ ìtìjú fáwọn tó bí òun ó sì rò ọba lè kó sódò subhanallah ó ti yé wa àárọ̀ iná lèmi gbọ́ ipò ọba lè kó sódò bó ṣe jí ọlọ́run pé wọ́n pàdé ajáli rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa pé àwọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ntí àwọn tọ̀hún tá a wí òun ṣe nù àwọn oníògùn àwọn ológun yìí tá à ń wí àwọn làwọn wá ń gbà wọ́n lẹ̀ ó ti yé lèmi máa fi ń sọ fún ọ wípé gbogbo wáàsí mi nìyẹn máa ń sọ mo tó ń sọ wípé ògùn ń bẹ dáadáa ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ lẹ́bọ wọ́n à ń ṣe wọ́n ò ṣe papọ̀ wọ́n à sí lójú ọ̀nà kan dídùn ni wọ́n di dan ó ti yé yẹftẹrkani wọ́n àti ẹ̀ jọra wọn rárá bó ṣe wù ọ́ mọ́ ògùn dúró lọ́tọ̀ ògùn dúró tiẹ̀ lọ́tọ̀ ẹbọ dúró lọ́tọ̀ ọ̀ndà ògùn ni síhìrù wà agboolé kan náà ni wọ́n ọ̀ndà dàwa lọ́wọ́ ó ti yé báwọn halaluhu halalun wa haramuhu haramu kọ́yídà yìí ni kò mú lọ́wọ́ èyí tó bá ti jẹ́ ń ta lè fi yanjú nǹkan tí ó da inú ogun òun lè islam ọ̀barama ṣe ń tún tẹ́ni ṣe èyí tí bá ti ń ba nǹkan jẹ́ òun lè islam ọ̀barama àbẹ́yìí tá a fi ń fa àsìkí túláàsì tá a fi ń wá àsìkí túláàsì ọ̀hún fọtí lò òun fi rí èèyàn lò òun lo gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n ọ̀fẹ́ èyí ń lọ́lọ́wọ́n ọ̀fẹ́ àmọ́ ẹmú ewé lápàlàpà ẹmú ewé làálì ẹmú ẹwà egbò kínní ẹ wá sè é pọ̀ ṣe é rí ọmọ tí inú rẹ̀ wù ó ti yé báwọn wọ́n gbé nǹkan kan sí láni ẹ máa fún mu gbogbo tí ń bẹ nínú ẹ̀ ní ọ̀yà dànù bẹ́ẹ̀ bá ti fún ọ bá ṣe bẹ́ẹ̀ oògùn lẹ́sẹ̀ ẹni tó sì bá yín ṣe òun là ń pè ní olóògùn òun là ń pè ní tọ̀bíìb òun là ń pè ní àlùmọ̀dáwí àwọn yìí òun náà wá ń pè ní native doctor
gbogbo simple nǹkan tí ò lágbára. nǹkan tí ò lágbára ṣe báwọn alábẹ́rẹ́ medical doctor. àwọn alábẹ́rẹ́ àwọn tí wá yìí native doctor. doctor kan náà ni doctor is doctor. tó bá sá ti lè ṣe àánú bí ara ò ti ní ẹni tára ni. wọn lápẹ doctor èyí ni àwọn olóògùn àwọn oléwé ọmọ àwọn arẹmọ àbí kílẹ̀ ń pè wọ́n àwọn ìyá àbíyè táwọn èèyàn ń bímọ sọ́dọ̀ wọn àwọn alágbo ọmọ ó ti yé báwọn ẹnìkan ò lé wọn. Masha Allah. kí ló wí. àwọn alágbo ọmọ ẹnìkan ò lé yín ẹ̀yin alágbo ọmọ ìyá àbíyè ọ̀sẹ́ni ó lé ọ tọrọ lọ Mákà. bẹ́ẹ̀ni ó sì ń kírun lọ mọ́sálásí ìwọ ká ń bá wí tọ́lá gbọ́dọ̀ yanjú rẹ̀. ó ṣe kókó. àwọn ìyá àbíyè àbọ̀ wí. ìwọ arẹmọ eléwé ọmọ ẹni ọmọ tí ó bá rẹ̀ wọ́n ń gbé wádọ̀ rẹ̀ ọlágbótọ́ ọ̀nà tó jogún lọ́rọ̀ àbá rẹ̀ tó ń fún wọn tí wọ́n fi gbádùn ìwọ ká ń bá wí ńgbà gbogbo inú tó wá kú o. ẹnu àfisẹ́lẹ̀. àgbọ̀yé sá ńgbà gbogbo inú ọba tó wá sá lọ ẹ̀yin kọ́ lọ́lọ́run bá wí. tó láyà ná Muhammad Rafidatul Aslamiyya bintu Saad mo ti sọ ní ìlú dalọ́njọ́ ní ẹ̀yìn Ọ̀ṣun mo sọ bẹ́ẹ̀ pé òun ni awwalu tabiba fil Islam àkọ́kọ́ dókítọ̀ inú Islam obìnrin ni kìí sábẹ́rẹ́ ní gún wọn òun ní tọ́jú àwọn sàhábà ẹni ọba rẹ̀ nù abọ́rẹ́ ọmọ wọn òun ní tọ́jú wọn kìí sábẹ́rẹ́ ní gún àwọn nǹkan àbílẹ̀ tiwọn náà tóun mọ̀ kọ́dà mọ́ ká débi wípé ìyá ńlá wa Aisha Rafida yìí kọ́ ọkọ̀ láwọn nǹkan àwòsàn ọba kakẹ́ òde bẹ́ẹ̀ gbogbo nǹkan ní máa takò mí ẹ̀tọ́ kò ní jìnnà ní nígbà tí ọmọ bá sọ àtàyè ṣe jìnnà tòsítòsí kọ́ o. so báwọn tí ṣèwòsàn tí wọ́n lu wọn òun nìyẹn ìwòsàn tiwa lọ́dọ̀ tiwa yà yín ni ká mú ewé àti gbọ́rọ̀ ń gbé kalẹ̀ fún wa láti tọ́jú ara wa ni àwọn tí wọ́n ń tọ́jú èyí hùn ẹ̀yin aláyẹn tí wọ́n bímọ sọ́dọ̀ rẹ̀ ni ẹni tí àwọn ni wọ́n de oyún mọ̀yàn nú Ọlọ́run ní ọmọ bí ó ti ń tó lè fún tóyún ó fi tú sílẹ̀. ọmọ tán lórílẹ̀ láì tí ìtọ́jọ́ àgbo rẹ̀ tún bẹ. òun ni kẹ́ni fara àfa inú sùdùn náà òun ni kẹ́ni kan máa nígbà náà wípé àbọ̀ òkúta gidi kan wá dọ̀hún nígbà tí ń tọrọ ọmọ ọwá dọ̀hún gbà pé kíní kan ebi dókítà ni ọ́ àfọ òkúta gidi ọ̀wádọ̀ rẹ àṣírí rẹ ti tú èyí wọn ná ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé káwá ní pé mùsùlùmí kan wádọ̀ rẹ ó wá gba ìwòsàn lọ́dọ̀ rẹ òfun lágbo àbí mùsùlùmí kan ọmọ oyún ìyàwó rẹ kò dúró dáadáa ó wá ní tó lè fún tó lè fi dúró dáadáa ṣé odò ló mú lọ pé kó lè bọ odò ni àbọ̀sùn ló ní kó wá bọ torí pé àwọn èèyàn nílà káyì òyìnbó nìsín sáà lè torí wípé àwọn tó ní medicine a lè torí pé kírísítẹ́nì ni wọ́n òyìnbó tí wọ́n ọ̀pẹ́rẹ́tì rẹ kírísítẹ́nì ni Mọ̀lánà Sheikh Ibrahim Niyasi bí wọ́n ti jẹ́ wòlíì Ọlọ́run jẹ́ gbogbo ẹ̀ tó ní ìjọ wọn lọ London tán kú bẹ́ẹ̀ àwọn kírísítẹ́nì lọ́tọ́jú wọn bẹ́ẹ̀ ni Mọ̀lánà Sheikh Adam kírísítẹ́nì lọ́tọ́jú wọn àwọn òyìnbó ìwòsàn ni wọ́n wá lọ bẹ̀ kìí ṣẹ̀sìn kírísítẹ́nì wọ́n lè sìn lọ́dọ̀ wọn. àgbọ́yé tẹ̀síkọ́ ni wọ́n bá lọ ìwòsàn náà bá lọ. kírísítẹ́nì dá hospital lẹ́yìn àyè níṣẹ́ kírísítẹ́nì ní ọ̀dọ̀ hospital lẹ́yìn palẹ̀ lúyà rẹ̀ ó pe ẹlúyà rẹ̀ ńgbà tó jáde kọ́dà wọ̀ bá àdéṣọ́ọ̀sì kọ́ máa pé olúwa bàbá ìwọ náà lọ́ba lọ́wọ́ wo ni. ntí n bá wà dọ̀ rẹ̀ ṣe ń tó ṣe tán tó o ti ṣe bàbá tán ó dẹ̀ ẹ̀ ntí ń ṣe mírè náà ntí ń ṣe ọ́ sí kó wù ọ́ sàn ìwòsàn ni wọ́n bá lọ kì í ṣẹ̀sìn rẹ̀ lọ bá lọ. àmọ́ kẹ́nìkan nígbà náà wípé ẹnìkan wá dọ̀hún ìyá kìnìkan wá dọ̀hún wàlláhì alhamdu èmi lọ́dọ̀ lọ́sùn ká. àpẹẹrẹ ayọ̀ lọ́sùn wo láti bọ̀ kí wọ́n mọ̀. mi wẹ́ nìkan kí. àmọ́ tó o bá dé ntí ń bẹ lọ́wọ́ tèmi ju tiẹ̀ lọ èmi ní tún sọ ntí ń ṣe òun fún un. confam. àmọ́ tá a bá dé tó o bá rẹ̀ nìkan tó jẹ́ mùsùlùmí tó bá wá dọ̀ rẹ̀ wá ní ìbá mùsùlùmí náà wá dọ̀ wa náà là ń tọ́jú wọn ìyàtọ̀ fún rọ́tọ̀ ń pa kí tó lọ́lẹ́gbẹ́ tí ò lẹ́gbẹ́. àwọn irọ́ náà ń pa nísìnyí gbogbo àwọn tán wá ń ṣe Ọ̀ṣun ta ni wọ́n ń ṣe Ọ̀ṣun lẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ẹ̀kì Ọ̀ṣun ni wọ́n ń ṣe torí wọ́n yé sọmọ Ọ̀ṣun. èso original. ọgbọ́ olóògùn kan ò sì ní sọ wípé àwọn di ẹrù ẹgbẹ́ fún ọ ọbàjẹ́ olóògùn kí ni ń ṣe ọ nǹkan báyìí ní ń ṣe mí mo mọ ògùn ẹ̀ òun rèé ní táǹpẹ̀ lólóògùn nu èyí ń lọ da àmẹ́nìkan nígbà náà àwọn àjẹ́ mélòó kan ní ìdààmú rẹ èyàn ọlẹ́gbẹ́ kan àwọn kan lọ́fẹ́ pọ̀ gbogbo èyí ń kọ́ lólóògùn èyí ń ti tún di ọ̀nà míì àwọn kìnìún òun ni agbọ́dọ̀ kílíà fún àwọn èèyàn kí wọ́n mọ alfarqu bayna sihri wad-dawa wa shirk òótọ́ bá ti mọ̀ kò sí problem